kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá káàkiri àgbáńlá ayé a ti dé bá ṣe ń dé torí pé àwa náà la máa wá ẹ̀yin náà la máa bá àti pé bàbá wa ìyẹn Prophet Michael Olorunbe náà la máa bá ọ̀rọ̀ òde ní ṣe kí ni kò ní tán níkùn ẹ̀mí Ọlọ́run òde ní fi wọ́n lẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan bàbá ṣe dáadáa la bá yín. ẹ ṣé gan lóòtú ẹ ṣé mo dúpẹ́ olúwa pẹ̀lú. àmín. lẹ́yìn a fẹ́ sọ̀rọ̀ nípa májẹ̀mú torí wọn ní gbọ́dọ̀ má bímọ wá lọ́mọ yẹn ní májẹ̀mú pàápàá àwọn ìjọ aláṣọ funfun wọn máa ní májẹ̀mú kan rọ̀ mọ́ kan ṣé lóòótọ́ ni májẹ̀mú wà lóòótọ́ àti pé báwo ni májẹ̀mú ṣe ń wá sí ìmúṣẹ àwọn wo ló ní májẹ̀mú kí ni májẹ̀mú tún rọ̀ mọ́. ẹ ṣé nǹkan tí tá bá ń sọ̀rọ̀ nípa májẹ̀mú wà ẹ̀rí àní tẹ́ bá dẹ̀ sọ̀rọ̀ nípa májẹ̀mú ní ṣaláì sọ̀rọ̀ nípa ìlérí tó bá yẹ pé wọ́n fẹ́ sọ nípa tèèyàn a ní ọmọ májẹ̀mú tàbí ọmọ ìlérí náà tó bá ń sọ̀rọ̀ nípa ọmọ ìlérí làwọn first born jẹ́ mọ̀ anybody mọ̀ pé first born máa ń yànyàn any first born ó máa ń yànyàn àgàgà kí wọ́n wá lọ bí ọkùnrin ní first born onítọ̀hún ó máa yàn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ni nílẹ̀ Israelis mà tí wọ́n bá bí obìnrin méje tí ó bá bí ọkùnrin wọ́n máa fojú òbí pé kó bímọ kankan nulẹ̀ yẹn ṣùgbọ́n jọ́ tí ẹnìkan tó bá bí ọkùnrin wọ́n máa gbà lù wọ́n á jó nítorí pé ó bí ọmọ ìlérí wọ́n believe pé ọmọ ìlérí òun ló máa gbé ògo ìdílé yẹn ló máa gbé gọ wọ́n dẹ̀ believe pé obìnrin ó máa ń lọ sí ilé ọkọ ẹ̀ pé gbogbo ọgbọ́n tó bá máa dà ilé míì òun ló máa gé ní obìnrin yẹn àti tí ó dẹ̀ àríbẹ̀ ń gbà mí obìnrin mi máa ń bojú ẹ̀yìn bẹ̀tẹ̀ ọkùnrin wọ́n believe pé ọkùnrin ó máa fẹ́ yàn wá sílé ni ó máa jókòó ṣùgbọ́n tó máa ń béèrè májẹ̀mú míì ní pé ihun tí Ọlọ́run sọ lórí ènìyàn Ọlọ́run ló máa ń dá májẹ̀mú kò ń ṣèyàn ló ń dá májẹ̀mú èèyàn ò lè dá bí ọmọ májẹ̀mú Ọlọ́run ló máa ń dá Ọlọ́run máa sọ pé ókè o níwòye ọdún tó ń bọ̀ ẹ ó bí ọmọ ọkùnrin kan Ọlọ́run ló bá ẹnìyẹn dá májẹ̀mú òun máa fún yín lọ́mọ ọkùnrin kan níwòye ọdún tó ń bọ̀ ẹ̀mí mímọ́ ló lè sọ yẹn tẹ́mi mímọ́ bá sọ pé ókè bí mo ṣe wà yìí mà ọmọ májẹ̀mú ni mi ìdí tí mo fi mọ̀ pé ọmọ májẹ̀mú ni mi mọ́mì mi ló jẹ́ kí n mọ̀ pé nígbà táwọn lóyún ọkùnrin náà bí kan tó bí mi ṣùgbọ́n wọ́n ní àáfàá kan sọ̀rọ̀ wípé alájà ìyàwó alájì ọmọkùnrin kan ló ń tẹ̀lé ẹ lẹ́yìn yìí o ọmọkùnrin tó ń sọ tó ń tẹ̀lé ẹ yìí ọmọ yẹn máa jẹ́ ọmọ tó máa tún nǹkan ṣe wọ́n mi máa wò pé ọkùnrin náà ni mo bí ọ̀nì ìtóbi náà ọmọ ló máa jẹ́ ó dẹ̀ máa jẹ́ ológo ṣùgbọ́n òun tún sì máa bímọ ọkùnrin kan léètò bí nígbà tó máa bí mi wọ́n bí mi sínú mọ́ṣáláṣí so àwọn ìtàn yẹn ó mú jáde pé ọ̀rọ̀ tí wọ́n sọ wípé ó máa ṣẹlẹ̀ òun náà ló pàpà wá ṣẹlẹ̀ wípé ọmọ májẹ̀mú lélẹ̀ pé a máa bí ọmọ kan náà níbi tó dẹ̀ ti bí èmi gẹ́gẹ́ bí ọmọ májẹ̀mú lọ́mọ míì ti wà gẹ́gẹ́ bí ọmọ ìlérí which is ajiyaya àkọ́bí wa ọmọ ìlérí ni wọ́n dáàdì wa bí àkọ́bí ọkùnrin fine dáàsọ àwọn èèyàn dáàdì wa Mẹ́kà ló ti kàwé bá tiẹ̀ ṣe gbọ́ táà náà rí tá a fi dàgbà àfi Mẹ́kà ló ti lọ kàwé tọ́rọ́dọ́dún dáàdì wa máa ń lọ Mẹ́kà ló dẹ̀ ń kóyàn mẹ́wàá lọ sí Mẹ́kà ó jẹ́ kán close mọ́ Mẹ́kà dáadáa so òun gangan Mẹ́kà ló dàgbà sí bẹ́ẹ̀tì yẹn kọ́ ni nǹkan tí a fẹ́ mú jáde ṣé ẹni tó bá sọ pé ọmọ ìlérí ọmọ ológo náà ni bẹ́ẹ̀ tó bá sọ pé ọmọ májẹ̀mú ọmọ yẹn máa jẹ́ ọmọ àrà ọmọ májẹ̀mú ò má ta oṣù ọmọ májẹ̀mú ò má ta ọ̀sẹ̀ kò dẹ̀ má ta àdútọ́ ọmọ májẹ̀mú ti wá ọmọ tó bá ti sí Ọlọ́run bá ti pa láṣẹ wípé wọ́n máa bí ọmọ kan pé níwòye àmọ́dún èmi ò bí ọmọ kan ẹ ó bí ọmọ kan ọmọ tẹ́ ẹ máa bí yìí báyìí ni yóò jẹ́ náà òun ni wọ́n ní ọmọ májẹ̀mú kò ń ṣe orí ọmọ nìkan ni májẹ̀mú wà Ọlọ́run máa ń bá anybody dá májẹ̀mú ẹ wo bàbá wa Abraham Ọlọ́run bá dá májẹ̀mú Ọlọ́run sọ fún Abraham Ọlọ́run sọ pé Abraham ó bímọ ìyàwó bá Abraham dé wà ní àgbọ̀n now ó wà ní nǹkan tó jẹ́ pé mùsùlùmí àti kìrìsìtẹ́nì ní ìsìn lágbàáyé ó ń ṣe wọ́n because kí ọmọ tí Ọlọ́run sọ yẹn tó dé láàrin Abrahamu àti Sarah
ọmọ ọ̀dọ̀ tí wọ́n fún ní ibi tó lọ, ọmọ ọ̀dọ̀ yẹn ó pàpà lóyún fún Abrahamu. So ọmọ yẹn sì àkọ́bí ni, ọmọ ìlérí ni, òun kọ́ ni wọ́n ń sọ ń pa ẹ̀ gangan, but ara ẹni tí wọ́n ń sọ̀rọ̀ sí ibẹ̀ ló ti jáde. Definitely ògo ọmọ lòun náà, ṣùgbọ́n ọmọ rẹ̀ kò ti tán síbẹ̀ pé ọmọ mi ò ní jáde wá. ẹ̀nà Ọlọ́run tún sì ń sọ pé ìyí tí mo sọ pé ó máa wá, ọmọ yẹn tí mo sọ pé ó máa wá, ọmọ yẹn máa pàpà wá o. nígbà tó máa bí Sarah pàpà wá bí ọmọ yẹn, ìyẹn lọmọ májẹ̀mú. ṣé ti rí nísìn ọmọ méjì ló jáde ńbẹ̀ yẹn. Ọlọ́run ń sọ̀rọ̀ kan, ìkan wá fúnra rẹ̀, ìtó wá fúnra rẹ̀ ó jọmọ ìlérí. ìtọ́lọ́run ń dá májẹ̀mú, Ọlọ́run ló máa ń dá májẹ̀mú. àǹkan táwọn èèyàn máa ń ṣe mistake nìyẹn. mo dá májẹ̀mú pẹ̀lú Ọlọ́run níwòye àmọ̀dún. ó ṣèlérí pẹ̀lú Ọlọ́run ni, ó ò lè dá májẹ̀mú pẹ̀lú Ọlọ́run. májẹ̀mú ò ṣe é dá. Ọlọ́run ló tóbi ló máa ń dá májẹ̀mú. ibẹ̀ mo sọ nǹkan báyìí bẹ́ẹ̀ ló lè máa rí. èèyàn máa ń ṣe ìlérí pé Ọlọ́run tó bá ṣe báyìí fún mi, mo ṣèlérí tó bá dìrà wòye àmọ̀dún màá mú nǹkan báyìí wá. irú ọmọ tó ń lọ sí Ṣílò, mo ṣèlérí tí n bá bímọ màá mú ọmọ náà wá sí Ṣílò. ó ṣèlérí ni, kò ṣe kó dá májẹ̀mú fún Ṣílò. ṣùgbọ́n tó wẹ́ pẹ̀lú mímọ́ lọ pé ó wo tó bá máa fi dọ́dún tó ń bọ̀ máa gbé ọ̀gá kó nítọ̀ máa súnmọ́ Ọlọ́run dáadáa, nítorí pé Ọlọ́run ti sọ̀rọ̀, Ọlọ́run ti gba dá májẹ̀mú. definitely tó bá ṣe ń lọ ó máa pàpà. Abrahamu Ọlọ́run sọ fún pé ọmọ ẹ̀ máa dàbí ìyanrìn etí òkun, ọmọ ẹ̀ máa dàbí ìràwọ̀. ẹni tó dẹ̀ sọ yìí kò bímọ, wọ́n lè sọ pé ó máa dàbí ẹ dúró náà ṣe kò dà bẹ́ẹ̀. ó bí àwọn ọmọ méjì tá a sọ yìí, kò sọ ọmọ méjì yẹn nìkan ni, kò sọ obìnrin méjì ló bímọ fún Abrahamu. lẹ́yìn ìgbà tí Sarah gan kú, wọ́n tún fẹ́ yàwó fún Abrahamu ní ògbólógbò ọdún, lọ́gọ́rùn-ún ọdún. ó ṣe fẹ́ ọmọ kékèké, ọmọ kékèké tó tún fẹ́ wọ́n ṣe tún bímọ lọ. so ọmọ Abrahamu pọ̀ gan, kò ń ṣe àwọn méjì yẹn. àwọn méjì yẹn tọkàn tó ń jà, tọkàn ṣe kí ni, ọkàn ń dára wọn láàmú ni, kò sí túmọ̀ lórí ẹ̀. tó bá yá gbogbo ẹ̀ sì máa kákó lẹ̀, because ọmọ Abrahamu kò dúró lárí májẹ̀mú ìlérí àti májẹ̀mú. ọmọ Abrahamu pọ̀ jù bẹ́ẹ̀ lọ, kán lọ ka Bíbélì. ẹ fún àwọn tí wọ́n bá wá ní májẹ̀mú bóyá tí wọ́n tọ́lọ́run ti bá wọn dá májẹ̀mú, kí ni àwọn ìgbésẹ̀ tó máa gbé tí májẹ̀mú yẹn máa fi wá sí ìmúṣẹ? bẹ́ẹ̀ ni mà, májẹ̀mú dàbí àsọtẹ́lẹ̀ àti ìran, ṣùgbọ́n tó wá láti ẹnu Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. irú májẹ̀mú bẹ́ẹ̀ náà èèyàn máa súnmọ́ Ọlọ́run, èèyàn máa ṣàánú àwọn èèyàn. ìtẹ́rí ẹni tó bá ń ṣàánú ó jẹ́ ẹni tí ó ní meek heart. tí wọ́n bá wà tó ń ṣàánú ó ní meek heart, ó ń ro tẹlòmíì mọ́, ó ń lo tẹlòmíì mọ́ tiẹ̀. ẹ̀rí òun náà ń pè pé èèyàn ń ṣàánú. téèyàn bá gbàdúrà pàápàá tí ò bá ṣe ìtọrẹ àánú sí ẹlòmíràn pé pásítọ̀ kan gbàdúrà fún un kí ló ṣe ṣòfò ra àdúrà ni, kí ló dé tó gbàwẹ̀ fún mi tó tún ń béèrè pé kí n ṣe ìtọrẹ àánú. ó lè jèrè àdúrà, kò sọ̀rọ̀ níbẹ̀. ẹnikẹ́ni tó bá gba àdúrà fún yàn, Bíbélì sọ nínú ìwé Sámúẹ́lì, má lọ sọ́dọ̀ wòlíì lọ́fẹ̀ẹ́ o. Jésù Kristi Olúwa tí kì í gbẹ̀jẹ̀, ó sọ, ó ní wo mo wẹ̀ sàn lẹ́ni gẹ́gẹ́ bí òfin Mósè lọ ṣe ìtọrẹ àánú fáwọn wòlíì. kò yẹ yín, èèyàn gbọ́dọ̀ máa lọ kó lọ sọ́dọ̀ wòlíì, kó lọ sí ọ̀dọ̀ ẹ̀ lọ́fẹ̀ẹ́, torí wòlíì ò kì í dàbí báwọn èèyàn tó kù. anybody ló máa ń free. wòlíì Ọlọ́run máa ń ka mọ́lé, tẹ́gbẹ́ gbà míì á fẹ́ free kò ní lè free. èèyàn bí àwọn èèyàn náà ṣe jẹ́ náà dẹ̀ ni wòlíì jẹ́. so ẹni tó bá lọ sọ́dọ̀ wòlíì, bí ò bá tiẹ̀ ní owó, kó ní ọ̀rọ̀ tútù àbí ìwà kan tó máa fi ka ẹni ẹ mọ́, tó yẹ pé ó gbọ́dọ̀ rí ìyọ́nú ẹni tó lọ báyìí. so bó ṣe jẹ́ nìkan, ṣe wòlíì nìkan àtàfà, wòlíì àti àfà, gbogbo àwọn tó bá jẹ́ pé olùbẹ́ lọ́run, olùsìn lọ́run, tó bá lọ sọ́dọ̀ wọn. ẹ wò gbà tí Sọ́ọ̀lù tó ń lọ sọ́dọ̀ Sámúẹ́lì, owó tí bàbá ẹ̀ owó tó fẹ́ fi ra nǹkan fáwọn ẹran, ó ní tí yóò bá dẹ̀ fẹ́ lọ sọ́dọ̀ wòlíì kó lọ lásán, ṣùgbọ́n mo sì ní iye owó idẹ kan kékeré lọ́wọ́ mi, èyí náà bó tilẹ̀ jẹ́ pé kéré, màá sì lọ fi bẹ wòlíì kó bá mi sọ bí tí àgùntàn bàbá mi wà, tí ó mọ̀ pé tóun bá débẹ̀ owó ọwọ́ wọn ò ní wúlò, bí kò ń ṣe pé Ọlọ́run gan ló ti ṣe ìrìn àjò yẹn pé kó lọ sọ́dọ̀ ẹ̀. Ọlọ́run dẹ̀ ti lọ sọ fún Sámúẹ́lì pé Sámúẹ́lì
ẹni tí mò ń sọ fún ẹ pé ó máa jọba Ísírẹ́lì ó ti ń bọ̀ wàá rí báyìí ló ṣe rí ó ń bọ̀ nísìn ó máa pàdé ẹ̀ lójú ọ̀nà so owó ọwọ́ ẹ̀ kò ní wúlò mọ́ ó sọ nǹkan tó ó sọ fún ó mú lọ yàrá òkè ó fún lóúnjẹ yàrá òkè jẹ oúnjẹ yàrá òkè òun làṣírí àwọn wòlíì oúnjẹ yàrá òkè ó sọ dọba ó ní máa lọ ó ní wọn ó fi ẹ jọba toró ti fi jọba ẹni tán bá ti ọ̀dẹ́ yín látọ̀dọ̀ ènìyàn Ọlọ́run ní mi ò sọ ẹni tó kàn pé rẹ̀ lẹ́ni Ọlọ́run o tó pé Ọlọ́run fún ẹ lẹ́bùn tó bá ọ̀dẹ́ èèyàn pé báyìí ni ó rí máa lọ wọn máa fi ẹ jọba tán bá ti fojú kàn ẹ báyìí wàá jọba tó o bá rógolò tí wòlíì bá jẹ́ wòlíì Ọlọ́run tó bá mú ẹ wọlé tó bá ṣiṣẹ́ fún ẹ tó bá sọ fún ẹ bóyá ọjọ́ ọmọ májẹ̀mú àbò ọjọ́ ọmọ ìlérí tó bá ṣiṣẹ́ àdúrà fún ẹ tó fún ẹ ní ẹ̀bùn wòlíì tó bá ní máa lọ kó o máa lọ náà ni kò sí ni lábẹ́ bó ti ń kórí wàá rógo yẹn lò wàá rí pé májẹ̀mú Ọlọ́run yẹn lórí ẹ àwàṣẹ ẹni tó bá ní májẹ̀mú bẹ́ẹ̀ yẹn màmá ẹ jẹ́ kó ní wòlíì Ọlọ́run ẹ jẹ́ kó ní tó pé májẹ̀mú wọ́n ti sọ̀rọ̀ kan pé ayé mi máa dáa wọ́n sọ̀rọ̀ kan pé kíni kan jẹ́ kó ní wòlíì kan tẹ́ pé àbíyàn kó ṣàjẹyàn Ọlọ́run ṣá tá a máa ṣètọrẹ àánú fún ní gbogbo ìgbà tá a lè máa súre fún ní gbogbo ìgbà títí ìran rere yẹn ó máa fi wá sí ìmúṣẹ ojú bẹ́ẹ̀. ẹ jẹ́ kí a máa lọ sí ilé wa a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí ni ṣíṣe bàbá ẹ bá wa sọ bí àwọn ètò yín ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe wà yìí success key of success ó sì ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀rí ní aago 9 àárọ̀ títí di aago 12 gbogbo ìwọ tó ń gbọ́ mi yá gbọ́ dáadáa kó má ṣèrẹ̀wẹ̀sì ọ̀la bákan náà ojoojúmọ́ ni ó di on the 10 of this month kó tó di pé ó máa kásẹ̀ ńlẹ̀ kó tó di on the 10 ó ń lọ ṣùgbọ́n ìpàdé kan tó wá wà tó tún lágbára night of wonders mi ìfẹ́ mọ nǹkan tó ń ṣe onítọ̀hún kò sí tó kàn mí pẹ̀lú ẹ̀ bó bá wá ìwọ fúnra ẹ̀ ló máa sọ fún àwọn aráàlú ẹ pé níbo lẹ wà kí ló mú yín tẹ̀ sùn in fact ìṣòro yẹn kò tiẹ̀ gbàgbàkúgbà even ó tóbi jù fún òkùnkùn láti gbé tó dẹ̀ sẹ́ni pé gbogbo ẹni tó bá wá ló máa rí ìyanu ní every Friday a ti ṣe kẹta kọjá à ń lọ sí ìpele kẹrin báyìí ìpele kẹrin má jẹ́ kí ṣùdí ẹ̀ dúró ní nọ́mbà 8 ọmọbọgẹ akíọdé òjòdú bágà òun láti máa ṣe ìpàdé yìí gbogbo ẹni tó ń gbọ́ mi ó wà ní bẹ́ńsínìmà ó wà ní kíní ò ń bọ̀ láti Ìbàdàn láti Abẹ́òkúta ni ibikíbi tó bá wà tó ti rí kíní even láti nọ́ọ̀tì ní ìlú òyìnbó ló wà ní ó lè join wa kò sí ẹni tí àwọn èèyàn wá láti everywhere tọ́lẹ̀ ń rí ìyanu Ọlọ́run ìwọ nìyanu kàn lọ́sẹ̀ yìí mo sọ jáde fún ẹ pé ìwọ nìyanu kàn make sure kó wá ó dẹ̀ rí ìyanu Jésù Olúwa wa. nọ́mbà yìí ni kẹ́ ẹ pè 070-360-387-57 070-360-387-57 ẹ lè pe WhatsApp nọ́mbà mi náà 091-356-42057 091-356-42057 lórúkọ Jésù gbogbo alárùgbòlò Jésù Olúwa wa.